ńbo lọ̀sílárì wà láyé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ àná olóògbé ajímọ̀bí ọ̀sílárì lọ́dún 4 gbáko lọ́gbà ẹ̀wọ̀n látàrí pé ìjọba ń bá a fa wàhálà òun náà sì ń takò ìjọba. ńgbà gómìnà ṣèyí mákindé wọlé ó yọ ọ̀sílárì lọ́gbà ẹ̀wọ̀n ọ̀sílárì tún padà ẹ̀wọ̀n láyé ìjọba gómìnà ṣèyí mákindé ta ni ó tún gba ọ̀sílárì jáde lẹ́wọ̀n kó tó di 2027 ohun tí gbogbo àwọn olólùfẹ́ ọ̀sílárì ń béèrè nu pé ńbo lọ̀sílárì wà o. gbogbo alágbára ayé ẹ jẹ́ àṣepẹ̀lẹ́ ẹ jẹ́ àṣepẹ̀lẹ́ ọba mẹ́ta ìgbà mẹ́ta nílé ayé ó jẹ́ rọra ṣe kò mọ̀ sí tó lọ títì. Alhaji Mukaila Ọ̀sílárì afẹ́kẹ́ ṣàlàyé kí lẹ rí sí gbogbo orúmọ̀ kàn já ràn kiri gbòòrò. iṣẹ́ àwọn APC nìyẹn tó ti àwọn wọn ni kí wọ́n bà tèèyàn jẹ́ ẹ bá wo PDP ẹ rí i pé PDP wọ́n ń ron téèyàn bá ṣe fún wọn wọ́n máa ń forgive everybody ni tẹ bá wo àwọn APC ìwà tí wọ́n wù lọ kò yẹ kọ́lọ̀ nǹkan ṣàánú wọn. nípa tìyàwó yín tán sọ káàkiri pé wọ́n ká yín mọ́lé wọ́n wá yín wọ́n rí yín kí lẹ rí sọ sí nípa ẹ̀. ẹ jẹ́ n sọ̀rọ̀ kan fún yín okùn tọ́lọ́wọ́ ọ̀tún bá ran tọ́lọ́wọ́ òsì bá ran yóò dojú rú ẹran lé mi wọn ò lè ka mọ́ kí wọ́n wá yẹn bọ̀ débi àgùntàn lé mi. wọn ò súnmọ́dọ̀ yín rárá. wọn ò tó bẹ́ẹ̀ wọn ò lè yà á yànà lé mi gan tí wọ́n bá ti yà láti kọ́ náà ni màá ti ní àmì ó ti sọ mí tó ṣe tọ́lọ́ ọlọ́run lèmi ń bá ṣiṣẹ́. ó ti yé wa. tó ṣe ara àwọn irinṣẹ́ ọlọ́run ni mí. so oríṣẹ́ yìí Mákindé torí rẹ̀ Lájímọ̀bí fi mú mi lé ọdún 4 mo ṣe lọ́gbà ẹ̀wọ̀n. nígbà tí mo wá wà lọ́gbà ẹ̀wọ̀n mo wá ń gbàdúrà mo ń sọ fọ́lọ́run pé gbogbo ohun tí ó wù kí Isiaka Ajímọ̀bí ó dé ìwọ ọlọ́run wọlá pé mo sìn lọ́dún 4 tí mi ò sì dalẹ̀ rẹ̀ ọ̀yá o ẹjọ́ tó bá dá fún àsìkà ọ̀yá bá ń dá fún ṣé ó dẹ̀ rí pé ó dìbò kan wọlé ọlọ́run ní ń bá a fà ẹnìkéyìí bọ́lọ̀ ń jà kó wí ní ọlọ́run tó ti yé so mi ìṣe kankan tó fi mú mi nítorí Ṣèyí Mákindé ó pè mí ó invite mi ó ní mi ò lè ṣẹgbẹ́ yín tó ti yé ìsinsìn gan mo ṣe ń sọ̀rọ̀ fún yín Báyọ̀ APC ṣe gọ́vnọ̀ yẹn àdúgbò wa ìyá bàbá ẹ̀ gbé wa lọ́kọ ni lókè àdú ọwọ́ tèmi ló dàgbà sí ó sì pè mí sí meeting then I went there mo dẹ̀ lọ bá wọn sọ̀rọ̀ mo ní look ẹgbẹ́ tí bá ti wo sí ń bọ̀ yìí mi ì lè like yín mo ní ẹ mọ̀ pé mo sọ fún yín pé PDP to the core ni mí. àdéhùn gba àwọn èèyàn kí ni ká sọ́kàn fọkàn balẹ̀ pé àwọn onímọ́tò kò sí ìjọba nígbà tó dé yìí o. ẹ máa gbọ́ aráàlú gbogbo ẹni tó bá ti jà ẹ jẹ́ kọ́lọ́pàá mú kó lọ ẹ̀wọ̀n kó lọ mọ ṣeré ń bẹ̀ nígbà tó bá ṣeré ń bẹ̀ díẹ̀ yóò ronú látọgbà ẹ̀wọ̀n bí ó bá dẹ̀ ronú tó bá tún jáde yóò tún padà ẹ̀wọ̀n. òun náà sì rò pé òun sì popular torí pé nígbà tí Ọ̀sílárì ń jẹ́ Ọ̀sílárì ló wà lórí oyè. kọ́ńgọ́ yìí tí wọ́n ti gómìnà lọ. bí gómìnà 1 gómìnà 2 bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n ó wá ti rò pé tó ti tó sápamọ́ yẹn ó tún rò pé àsìkò mọ̀ ti ń lọ sẹ́ẹ̀sì mọ̀ pé gbogbo àwọn èèyàn nìsín wọ́n ń gbàmọ̀ràn pé àwọn náà wọ́n ń gbìyànjú láti pé 2027 o bó ni yóò ṣe rí o tí wọn bá gbúrò rẹ̀ tí 2026 ẹ̀hún pé ọwọ́ ti bọ́nu lòun náà fi wá rò pé ń jáde pé bóyá tó náà bá tún sọ̀rọ̀ àyè yóò tún gbé ń jáde kọ̀mọ̀pọ̀rọ̀ tó wọn tún sọ yóò tún kó bá wọn ni gbogbo wúlẹ̀wúlẹ̀ tí wọ́n wà ẹwà dúrẹ́sù tẹ kàálẹ̀ nǹkan. èmi kọ́ ọmọ kan nínú ọ̀fọ̀ sínú èmi wọ́n yóò kà ètò ẹ̀ka àtẹ̀yìn tó kà jáde abẹ́ẹ̀rí ìjínigbé wọ́n ní kéèyàn máa kó bọ́n máa kó gbogbo ẹ̀ máa pààyàn ìdúndálẹ̀ gbogbo ẹ̀ ló kún bẹ́ẹ̀ sẹ́yìn gbogbo ilé òsì mẹ́ngbà tí gbogbo ẹ̀ tọwọ́ wọn jọ wọlé wọ̀dé ìyẹn fi hàn wá wípé gbogbo tá a bá ń ṣe ká máa ṣe tó bá tọ́ torí ọjọ́ òní. ọ̀rọ̀ rẹ o gbogbo ọmọ Nàìjíríà tó létí tọ́mọ̀rọ̀ gbọ́ ọgbọ́n tèmi rí parí kọ́nà ń tọ́ṣẹlẹ̀ yìí ni pé ká ṣọ́ra fọ́rọ̀ sísọ torí lọ́pọ̀ ọgbà ọ̀rọ̀ ẹnu a máa tini débi tá a fẹ́ lọ yálà aláburú àbí níbi tí dáadáa ẹ ṣeun ẹ kú kalẹ̀.